ó mà ti wá lẹ́tìkẹ́ báyìí o ọ̀rọ̀ olúwo àtàwọn oníṣẹ̀ṣe arábìnrin oníṣẹ̀ṣe yìí mà ti wọ ṣòkòtò kan náà pẹ̀lú olúwo ọ̀rọ̀ olúwo pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe pẹ̀lú bó ṣe ń fẹnu àbùkù bá àwọn tó ń bọ òrìṣà ọ̀rọ̀ yìí ti wá di woro sí woro ó ti di gbàgbós gidigidi tààrà bó tún kẹ́yìn èèyàn káàbọ̀ sórí ètò lọ́tẹ̀ ìṣàlàfíà ni mo tún bá yín lákòókò yìí ẹ jẹ́ ká tún jọ gbọ́ gbogbo gbàgbós wọ́tọ̀wọ́tọ̀ tí oníṣẹ̀ṣe arábìnrin oníṣẹ̀ṣe tó tún jùlọ ọba abdulrasheed adéwálé àkànbí olúwo ti ilẹ̀ Ìwó nínú fọ́nrán yìí kẹ́ẹ̀dẹ́ máa fi opinion yín náà nípa ìsí comment. ẹ̀rẹ́ ńlá la fèmí ṣe nílẹ̀ yorùbá. bẹ́ẹ̀ni àpẹẹrẹ ọmọ onígbó. ó sì wá láti tún ipò ọba ṣe. àkíkà. àwa láti bá àṣà jẹ́ àṣà tèmi iṣẹ́ tí agbádá ọmọ wọ̀ tí ń já sàn. ẹ bá mi ṣàlàyé. láti mọ̀ ní babaláwo kì í tiẹ̀ ṣe. wíwọ agbádá nínú ifá ló wà. bó wọn ṣe mọ̀ bó wọn jàlámì àbọ̀ bá jẹ́ babaláwo sí wọ́n mọ̀ ìkú babaláwo. ó mà ṣe o. bó ní babaláwo àti sọ pé òun lòun gbàṣà. kò ní ẹ̀kọ́ kankan kò ní ẹ̀kọ́. ilẹ̀kẹ̀ wọn gan-an ṣé ilẹ̀kẹ̀ tí a ní ṣe irú ilẹ̀kẹ̀ tá à ń lò. ó mà ṣe lára ẹ o. ilẹ̀kẹ̀ kọ́lọ̀kọ́lọ̀ báyìí ni a máa ń lò. ìtìjú lọmọkùnrin yìí jẹ́ fún gbogbo yín pátá. àwọn tí ń bàṣà jẹ́ àwọn tí ń sọ bá di igbákejì òòṣà. wọ́n fẹ́ wó òòṣà òdùpẹ́. mùsùlùmí ní àrólé ọlọ́run lọ́ba. òrìṣà ló ń pàṣẹ ọmọ ènìyàn lóde. kìrìtẹ́nì ní àrólé olódùmarè tó bá fi lọ́ba. ẹwọ́ òrìṣà wọ́n sọ fún ẹ pé ipò àṣẹ. àwọn kábọ̀rìṣà ń wá ní ọba ní igbákejì òòṣà èèyàn sì ní òòṣà ọba wá di igbákejì ta ní èèyàn. ta ló wá bí òrìṣà yẹn. ta ni wọ́n ń bá kọ ọba jẹ́. sáwọn olóòṣà ni àbáwọn mùsùlùmí àbáwọn kìrìtẹ́nì. má ṣe o. nígbà tó bá ti ń bọ̀ ṣáyìn àwọn mùsùlùmí ní a fi máa sọ pé àwọn ò lè dọ̀bálẹ̀ o. má ṣe o ọmọkùnrin yóò ti fi sáyìn sí wọn. ebi ní nọ́ọ̀tì tẹ bá wọn bá wọn ẹ ra wọn ọmọ ìlú wọn ó ti lọlẹ̀ ẹ rí i pé ìṣòro òrìṣà ló dé bá. nítorí wọ́n rí kíni lára wọn. ó fẹ́ yahoo ni o ṣùgbọ́n ó yẹ ọmọ lọ́wọ́. ó ní wọ́n ṣe dọ̀bálẹ̀ ọba tí ó jẹ́ pé wọn ọmọ bó yóò ṣe ẹgbẹ́ tó ló jákèjì. mo wá láìkí mẹ́tọ̀dù táwọn òrìṣà yẹn lò fún. àáfàá sì ti kúrò ní èèyàn nìkan òun ti di ẹ̀ ó ti kéwú. ẹ ti ẹ̀ gbọ́n ná. pásítọ̀ ti ṣe kíni kí òun ló dé náà ti tí di wọ́n ta pẹ́ẹ́lí. wáyà sí ibi orí ẹ̀ ń bi tó ẹ wá ti ní ṣe igbákejì òòṣà. múmbàrí àbí kílẹ̀ pè. odidi ọba àlù. mo ò tún lè fún wọn lówó kó fi rọ́ọ̀nù wáyà sínú mọ́ṣáláṣí. àti pé ìwọ babaláwo àbóníṣègùn náà bá lọ gbé jẹ́. èèyàn mélòó gan ló ń ṣe wáàsí fún níbi tó wà yìí gan. náà bá lọ gbé jẹ́. kí ló fẹ́ ṣe ìwọ tó mọ Ọlọ́run. a sì ń tẹnu tá a bá sọ ọ̀rẹ́ fọlọ́dúnmáà. sọ ọ̀rọ̀ tèmi èmi ẹ̀wọ̀ òrìṣà sọ̀rọ̀ mi fọ́lọ́run. má jà sọ ó ọ̀rẹ́ wá fọlọ́dún. kéde oyè ọjọ́ tó fi sọ. ọmọ ẹ pé èmi ò wípé ṣe é nǹkan pè báyìí mí. á ṣẹlẹ̀ tó bá ní àṣẹ kankan lẹ́nu tó lè lò. n bá sọ bọ́lọ̀ ọ̀pá rẹ nù. lọ́jọ́ kó ọlọ. ìwọ tó jẹ́ pọ̀ ọ̀tá àtúbọ̀ Ọlọ́run kó o tó lọ gan-an. ìwọ tó lọ́lọ́run ò mọ nǹkan ṣe kó o tó lọ ìwọ gan-an mọ̀ jọ ọkọ̀ lọ́run jẹ̀yà. lọ Ọlọ́run tó dá ayé tó Àfi dá tí gbogbo wọn bá nǹkan tó mọ́ wà Ọlọ́run bẹ́ẹ̀ lọ́kàn ló. tó dá gbogbo irúnmọlẹ̀ tó Má dá a ewéko sọ nǹkan tó kan dá o. ewé bẹ́ẹ̀ oní kò mọ̀ ṣe wọ́n má jà sọ. oníwọ̀ ló máa júwe orí ọ̀rọ̀ ìfẹ́ mi sí ọmọ Yorùbá ìfẹ́ jẹ́ kọ́ ọmọ Yorùbá kí nǹkan kan ṣe. nítorí téèyàn bá léèyàn wá gbá ìran là èsì pé kó o tó sọ pé o fẹ́ pa èmi dàbí àwọn pẹ̀lú bó o ṣe òṣàkẹ́ tí dìbò wọ́n lè láàrin ṣàyọ̀ gbogbo pa ọ́ ayé ẹni yọ̀ pa ọ́ ò ní tìjú ò ní fáyà láàrin gbogbo ọba tó wà kò láyé sí sọ fọ́lọ́ nǹkan pa ó dẹ̀ ń dá síwín kò sẹ́ni tó fẹ́ jẹ́ kó rí òun mọ́ ẹ Rashidi. dẹ́ẹ̀dẹ́ẹ́ mìíràn wọ́ Ah, ẹ̀sìn jẹ́jẹ́ ipò ọba ìṣe ipò àwọn abọ̀rìṣà ọmọ ọba ni màá jọba àkíkà requirement ọba láti jọba Eh. òní kéèyàn jẹ́ ìwà jẹ́ ọmọ ọba ìjẹ́ ọmọ ewé Wọ́n sì ìjẹ́ béèrè ọmọ bóyá olóyè bọ̀rìṣà ni nínú ọ́. ìtàn Ẹ fi àwọn Kùránì ọba yẹn ló lẹ́yìn wà ní àbọ̀rìṣà. àbí nínú ìtàn ìbọ̀rìṣà yìí. ẹ̀sìn wọn lẹ̀ ní tí Rashidi, wọ́n bá wù wọ́n ìjẹ́ ẹ̀sìn ọmọ tó ọba bá wù wọ́n kí wọ́n bó ṣe. ṣe di pé ó di ọmọ ọba Àwọn ṣé àfáà nínú ló ìtàn níṣẹ́ Kùránì láti ló wà lọ ní sọ fún àbí nínú àfáà ìtàn láti lọ sọ fún ẹbọ ọba tá à ń pé sọ yìí náà. orúkọ ìbọ̀rìṣà tó ń yìí. jẹ́ orúkọ Ọlọ́run yípo mbẹ́ tí ọba sì ti yípo mbẹ́ kì í ṣe pé wọ́n gbàdá lé lọ́rùn wọ́n kàn sọ fún ni wọ́n advice ẹ̀ ní ẹ advice wọn ẹ bá ń sọ̀rọ̀ ó tí ti wọ́n bá wálé ti wá gbọ́ Rashidi. nítorí tí Ó wọ́n délé. bá sọ fún un. gbogbo ó nǹkan jẹ́ tó ń ṣe nìyà. tó fẹ́ fi scam ayé tó bá jẹ́ pé o tètè dé ní 10 years Ní ago àfà. o ò bá jẹ lọ
tó bá ti sọ àsìkò fún tó ọba dé yìí àsìkò tó júlà wípé ni ìwọ ló ń rólé you fọ́lọ́run came at the wrong ó time. kọ Ọlọ́run lọ jẹ́ dúró ti Ọlọ́run nìkan wọ́n bá wọn sọdún. èèyàn mélòó gan ló wà níbi tó wà yìí. ẹ̀rù ní máa bá wọn ẹwò ní ṣé rí pé skit maker nígbà ni mo ti sọ fún ọmọkùnrin nígbà mo ti sọ fún gbogbo àwọn eléégún èèyàn mélòó ló wà níbi tó wà eégún ẹ kan rí wo pé kò sẹ́ni tó léégún tó wọn ò ju bí eégún méjì wa. mẹ́ta lọ òun ló ń Ní gbogbo sọ̀rọ̀ Ọ̀ṣun ẹnìkan State. ló ń gbé bẹ́ẹ̀ ẹ̀rù èèyàn ọ̀rọ̀ bà ẹ ti mí yé wa Rashidi mo sì sọ fáwọn eléégún wo láti gbogbo ṣùgbọ́n ọdún èmi yìí láìkì nǹkan máa táwọn tún máa bá wọn ọ̀sán ṣe fún ẹ lọ́wọ́ yìí kán lè bá wọ́n kàn àyípadà tó wà mọ́ láwọn kọ́ ní ògbó kí ẹ wọ́n lọ́wọ́ tún ní aṣọ kí wọ́n wọn wí kú kí wọ́n kó tún máa wí fọ̀ kiri títí má lu ẹ̀bù bàbá ńlá tó rẹ̀ fi mọ́ kù ìwọ sórí náà sí ẹ̀bù tiẹ̀ wọ́n ṣe é ẹ gbọ́ bọ̀dọ̀ dé bóyá mo tún ní ẹ má jà máa lo má lo ẹ̀kú àdá bàbá àti láì lo ẹ̀kú kó lè ní ó ṣe máa rí pé wọ́n ń nara wọn ìyẹn túmọ̀ sí pàṣẹ pé gbogbo tí àwọn wọ́n tó sì wà ń ní sájà ìlú tí wàá ní mò ń sí tó lówó promote lọ́wọ́ ẹ̀ nù wọn lọ́jọ́. olòṣìlẹ̀ ló ń jọba lé lórí. Mò ń promote culture, mò ń promote violence. ìyẹn nìkan náà lórí tẹnu wọn. Tí n bá ń ìwọ kò promote kì í ṣọba gidi nígbà lílá ṣe ń ìwọ ò padà promote àti violence ló ń gbá ọ̀rẹ́ ni. baálẹ̀ ìlú Tí n ilé bá kérésì ṣe ń má dá àkọrẹ́ lọ́wọ́. Rashidi torí òun tẹnu mọ́ violence kó lè wà relevant ẹjẹ́ entertain ara ìwọ wa kí ló gbogbo dé fún rẹ tẹ̀lé bàbá dẹ́rù bá violence torí ṣe ló kàn ń dá wàhálà lẹ̀ sílùú. kí ló dé tẹ̀lé yẹ káwọn ọmọ kéékèèké. ìwọ ló gbọ́ba létí ìwọ Kí ló lè gbọ́ba máa dúró lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ létí títí ìwọ kí ló ẹ sì máa gbàyàwó wò ó. ń yàwó ìwọ ló Bí ẹ ṣe ń ṣe credit láti card advance ẹ̀ ní gbogbo Brazil. ìwàkiwà wọ̀ Kí ẹ̀ ló ló wo wà bá ṣe ń ṣe ní Brazil. You Àwọn are èèyàn too ọmọ kéékèèké irrelevant to the everybody. world. Ó dúró You are lẹ́gbẹ̀ẹ́ supposed to títì. be suspended. Ó sì máa wò ó. Kì í ṣe pé bóyá ìfàfà ìgbàgbà káwọn ọmọ wa máa sá. Nígbà eégún òwò ta ni máa jẹ́ kọ́ máa rẹ̀ jáde. Àfọmọ tí ọba sí lábẹ́ bàbá rẹ̀ bẹ́ẹ̀ni lẹ́rìn. a rí ìtọ́ṣe kọjá Àwọn ọmọ yìí tí a rí ọ̀gbọ́n fídíò ẹ̀ bọ́mọ yẹn ṣe ń rọ́lẹ̀ yẹn tìkẹ́tìkẹ́tìkẹ́tìkẹ́ ìwọ náà ló lọ háyà àwọn àdá tí wọ́n gbà lọ́dún tí wọ́n ń ṣe rádaràda tó ń sọ yẹn 160 a rí fídíò wo ẹni àdá Rashidi onírọ́ irọ́ labi igbó labi international. àti kíní lẹ́fẹ́ fi máa ṣe eégún mo bá wọn ṣe ìgbọ́n bá mo ti ní mọ̀ ọ̀gọ́ ní lọ́dún yìí àti gbogbo yóò àti Sokoti o àti Kélébé àti Sokoti o kò sẹ́ni tí ó wà fún bàbá yín ló ń bá yín sọ̀rọ̀ tó ní ni wípé ọmọ tí ọba ti gbọ́ ń lo lóòjù sí ẹ bá ti yí padà dájọ́ yí padà kàlàáfíà ẹ lè ta mú yìí èmi ni ẹ tí mẹ́tí bó o bá fẹ́ yín bó o kọ̀ àwọn irúnmọlẹ̀ tí ó ṣiṣẹ́ lára ẹ̀ nítorí pé ìṣòro tó o gbé lérí lórí ọ̀rọ̀ òrìṣà tó ń tẹnumọ́ wá ní pé wàásù ẹ kò sọ̀rọ̀ ìrònúpìwàdà kò sọ̀rọ̀ àṣeyọrí kò sọ̀rọ̀ ìdàgbàsókè nílùú mo ti sókọ̀ ìyá mi wà á rí i pé o wà Síkírá ni ìyá mi ń relevant jẹ́ o ti di Rashidi ordinary Kọ́láwọlé ní adé Adéyẹmí Àkànbí bàbá mi ó ti bẹ́ẹ̀ bá ní èròjà yín tó bọ́ bá sórí jẹ́ pé mi ò múbàrí tí ì pé ó ti bọ́ sórí múbàrí ìyá súnmọ́ bàbá ó mà lágbára o àwọn oníṣẹ̀ṣe ìwọ̀n tí ẹ̀ tèkẹ̀ easy rárá arábìnrin yìí ò tèkẹ̀ easy rárá o ẹ wo àwọn wọ̀tọ̀wọ̀tọ̀ tó jù lu Olúwo odidi ọba aládé nílẹ̀ Yorùbá ó lágbára ó lọ́n kó ṣàánú ẹ já wo abẹ́ fídíò yìí káka kọ́mẹ̀ntì kan sí méjì ká gbọ́ opinion one or two people náà nípa gbogbo wọ̀tọ̀wọ̀tọ̀ tí arábìnrin yìí jù lu Olúwo nínú fọ́nrán yìí. One commenter Ọláyẹmí Felix ó ní this idiotic brother was attending Celestial Church when he was in abroad o ọmọ àlè Ifọ̀ ó ga o Ọláyẹmí Felix reloaded ó ní I blame it all on #Governor Adeleke kí tí wàá ní ti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní gbogbo tó wà nílẹ̀ ó ga o Olú Àkànní ó ní boy Rashidi yìí ti fa igbó yó odidi ọba màní ó lágbára. Another commenter Ajísọ́lá Adésọjí Òṣòyò náà ní Olúwo will understand in the future. Wọ́n sọ wípé ó dọjọ́ iwájú kó tó yí Olúwo gbogbo nǹkan ṣe yìí nìyẹn o. Ok Adékẹ́yẹ Ọlárẹ̀wájú náà ní irọ́ làbí Adéyẹmọ Ayọ̀mídé ní Olúwo ti rugi oyin honestly sincerely speaking Olúwo ti rugi oyin tara o
lórí ọ̀rọ̀ oníṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe orùgì oyin ká má parọ́ orùgì oyin ẹ ti jẹ́ ká kọ́mẹ̀ntì mi lò kan síwájú. Another commenter ààrẹ ọbabìnrin ó ní eléré ibú ọba ó ga o insult yìí pọ̀ o odidi ọba aládé Ògúnkànmí Adéwálé ó ní then everybody have all right to contest for the post of the king. Telim Young Wealth ó ní Igbó Labi Rasheed always on colos. Ṣé ìyẹn túmọ̀ sí pọ́ba wa ń fa colos ni? Olúwo fa colos kẹ̀ ẹ gbọ́ ẹ̀yin èèyàn ṣé lóòótọ́ ni pọ́ba wa ń fa colos? Ó ga o. Another commenter Fatai Alade Ọ̀ṣun náà ní colos ọba. Ṣọ́ba wa ń fa colos ni ẹ dákun. Ọlá Òṣèbí kan Amiso ní Ọ̀sẹ́wìn ọba. Ọlá Faith ní in Yoruba land the meaning of Oba is traditional ruler not imam or pastor. Ó ga o. Àwọn èèyàn kò tiẹ̀ wá respect ọba rárá lábẹ́ kọ́mẹ̀ntì yìí. Àwọn gbàgbọ́s tó ń dá comment section gan fẹ́ẹ̀ ju ti eléyìí tí arábìnrin oníṣẹ̀ṣe jù lólúwo lọ. Another commenter bá òkú ìṣe òtán òun náà ní this guy no get sense. Ó dáa Ànábì Muhammad ó ní kí Ọlọ́run bá wa paná Islamic ìrun. Gbénga Olúọmọ Akínọdẹ ó ní madness. Àníṣe gbàgbọ́sì yìí kó tẹ́sán àwọn oníṣẹ̀ṣe nìkan lolúwo tí ń receive kọ́mẹ́ǹtì yìí gan lásán òun gan fúnra rẹ̀ ó brutal bàjẹ́bàjẹ́. Àwọn gbàgbọ́sì ó ti pọ̀ jù lórí olúwo. Àmọ́ tí olúwo náà bá máa ṣe táwọn náà bá máa tẹ̀ sójú àwọn oníṣẹ̀ṣe náà ní wá fún wọn. Wọ́n ní ilé ayé yìí ṣẹ̀ṣẹ̀ rí sẹ́ńtúrì tá a wáyé tó bá ti ju gbàásí wá kó o ti mọ̀ wípé àwọn tó ju gbàásí yẹn sí wọn definitely àwọn náà dá padà pẹ̀lú gbòòsì ni. Ló ṣe wà important to everybody tẹ̀ jẹ́jẹ́ o because tó bá jù wá you must collect ni. Àwọn oníṣẹ̀ṣe àwọn náà tún ti fún olúwo jẹ lọ́wọ́ yìí arábìnrin oníṣẹ̀ṣe náà tún ti fún olúwo jẹ lọ́wọ́ yìí. Kí ló opinion ti yín ẹ máa bá mi sọ sí comment ẹ má gbàgbé láti follow DigiNaija online lórí Facebook link tó wà ní comment section fídíò àgbẹ̀yìn lórí page wa. Gbogbo yín tẹ́ṣẹ́ darapọ̀ mọ́ wa lórí YouTube ẹ jọ̀ọ́ ẹ máa bá wa tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ máa fún fídíò ní ìkáwọ́ ìyẹn thumbs of like kẹsì máa bá mi share kó máa lọ lórí ayélujára ká tún pàdé láyọ̀ àtàlàáfíà ẹ ṣé púpọ̀ tẹ̀ ń wò mí ní gbogbo ìgbà.